ìkàlẹ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gẹ́gẹ́ bí mẹ́sẹ̀gì ọ̀rọ̀ ọdún bẹ́ẹ̀ mí ní àfàlákì náà kó وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. àyá yìí Ọlọ́run dákọ iṣẹ́ mẹ́ta ńbẹ̀ ó gbé méjì sọ́dọ̀ ààrẹ ó fún àwa nìkan. ó nínú ilẹ̀ lòun ti dá wa kò kàn wá ipa wọ̀ ká ó ti ṣèyún. ó nínú ilẹ̀ yìí lòun dá wa padà sí èyí lọ́kàn wa. ọ̀yà. ó ní tóun bá wá dá wa padà sínú ilẹ̀ yìí bẹ́ẹ̀ lòun ti padà mú wa jáde àtó bẹ́ẹ̀ òun ló nìyí náà. ṣé wá rí káàrin yẹn mo fẹ́ tírìtì bíi tẹ́ wá ti rí lọ́rí. mẹ́sẹ̀gì bàbá wa zero mẹ́kàsí yẹn. ibẹ̀ láti mú ẹ̀kọ́ tá a bá mú. àwa yìí nísìnyí àti ìtọ́ ọ̀rọ̀ dáṣọ kápá gbọ́rọ̀ wa wá ìtì ìsọ̀njọ́ nínú. kéèyàn ọmọ fanẹ́sì ẹ̀yọ̀ kankan mọ́ aṣọ tó wù tábà wọ pé làákà ìrẹ́tì nínú dùjù. ọ̀yà. dáfúnù di máa yí tì. bá a ti sin òkú. buwabuwaro tujásàdì yìí káàmìlà bìtúrọ̀. tí wọ́n bá láàsìkú ìtumọ̀ ẹ̀ ní ká fi pamọ́ sínú èpè ká má gbúrò ẹ̀ mọ́ rárá. fáwọdù kìfáyàtìn. tá a bá bẹ́ sìnkú yìí ọ̀ràn yẹn apá kan ni kì í ṣe gbogbo wa láwà ń bẹ̀. nìkọ́ni yìí ta àná. ẹ gbọ́dọ̀ wà bá ń sọ wípé. thumma amatahu fa akbarahu. ó ní tóun bá pààyàn tóun máa bẹ́rì ẹ̀ ni àmọ́ wọn ò ní sọ̀kalẹ̀ yìí kan lẹ́bàá òun bẹ́rì ẹ̀ àfi tí ọba sẹ́ni tí ó bẹ́rì ẹ̀ ń bẹ̀ ló kù yóò domi wọlé. wàlúù àhàkàmọ́. Masha Allah tá a bá débi àwọn ìtẹ́ wa nílọrin o ọ dàbí a ń wí pé kìí ṣèlú yìí la wà. wallahu ahkamu sísìnkú ní ìdájọ́. minha. nínú àwọn ìdájọ́ yẹn. ayò àmàkọ́lé kọ́bùrù tá àmì kan. sàárè yẹn gbọ́dọ̀ dín dáadáa. ẹ lọ sàárè ò dín ń tẹ wa mọ́. sàárè ò dín ní ìtẹ́ wa mọ́. ó yẹ kí sàárè ò dín débi pé gbogbo gẹ́gẹ́rí tí ọba lọ bẹ̀ yóò ṣe léṣe. báwo bá ń gbókù lọ sàárè tó bá dín ń bẹ̀ báyìí ẹ sì máa ra aṣọ funfun. ó yẹ kó dín débi pé òkùnkùn ó ti wà ń bẹ̀ bá sọ tiẹ̀ funfun ẹ̀ níri. ayò àmàkọ́lé kọ́bùrù tá àmì kan. àkọ́kọ́ nìyẹn gbogbo sàárè ẹjọ́ dín ń sọ eléyìí fáwọn tá a dáyé tá a gbàgbé ọ̀run tá a máa ṣe fáàrí kọjá tọ́lọ́hún kó o lè mọ ẹ̀sìn tí wọ́n máa fi ọ́ ṣe tó bá ti kú. ìgbà tá a wà láyé òun ìtàwọn àfa tí wọ́n máa fi wá dára tá a bá kú òun ní ó fi lè jókòó jẹ́ ọmú wà sí ilé yìí náà. ayò àmàkọ́lé kọ́bùrù tá àmì kan. ọtí wíyùn èsì tù. yẹmúnà òwòsù lásìbáyìn. wà á tọ́ èrè ìlànà méjì tí. kí ni ẹ̀kọ́ tá a fẹ́ mú mi pé kí sáré yóò dì yóò fi lè kọ̀ fún ẹranko abìjà bíi ajá àbókété bíi ẹlẹ́dẹ̀ láti lè lọ́bẹ̀ tí sáré yẹn bá jìn dáadáa ajá ò ní lè débẹ̀ wà tọ́hírì tàbádìẹ tàbí gún minal wusuli ilayhi kò ní ríbi débẹ̀ àkọ́kọ́ nù. òkúta ìbá gbé sáré rẹ̀ jì kò sẹ̀ níbi kó jẹ́ èèyàn ní ògèrì rẹ̀ ajá lè jẹ́ ẹlẹ́dẹ̀ lè jẹ́ òkété lè jẹ́ ìṣó. wọ́yá hajj bùrọ̀ ìhàtàhù. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé tá a bá ti bẹ́ a máa ń rùn bá a ti wà ilé alẹ́ gbogbo pẹ̀fún tí wọ́n máa tú sókun tó bá gbẹ́ tẹ́kùn níran. ìtumọ̀ fi wá ní kí sàárì òjì mẹ́sẹ̀gì fún gbogbo to whom it may concern níbi tẹ́ wa nílọrin yìí. sàárì yẹn gbọ́dọ̀ máa jì débi wípé ajá àbí ẹranko mi kò ní débẹ̀ tó bá sì gbẹ́ kò ní rùn tá a bá gbé òkú lọ a máa gbọ́ orun àwọn tá a ti ṣe tẹ́lẹ̀ ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá àwọn Wazirul Markaz wọ́n ní ká sọ fún wa wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹjẹ́ àkíyèsí ìgbà tí àwa tá a ti kú tá a gbé òkú lọ tá a wá ń gbọ́ orun sáwa náà lè fẹ́ kú bá kó wá ní àfa àgbà kan ni wọ́n ṣe sí yìí ti ń rùn ìjọ gbé kàrámọ̀ bá kí ni àkókò dùlẹ̀ sí kọ́ máa rùn bàtà bàbá nígbà sí rẹ̀ ìṣó. àǹtàkàrùjà fàtó òdìyà. tó ń rún òkú bá ń rùn síta yọ fara ní ara yé o bẹ́ẹ̀ kú ẹ̀ sì níyè. nìkọ́ni sallallahu alayhi wa sallam. Ànábì sọ̀rọ̀. ìfìrù wà áhàmìkú wà àṣìnú. ọ̀rọ̀ mẹ́ta nù ìfìrù ẹgbẹ́ kòtò wà áhàmìkú ẹjọ́ jìn wà áhàsìnú ẹ̀sìn jọ da.
nígbà tó ga wá wí bẹ́ẹ̀ sáwọn tá a wá mọ̀ ẹ́ nílọrin lẹ́nu kọ́ ẹsẹ̀ máa wá kọ́ wa kébé ti ẹ̀kọ́ rí rè ìṣó. wọ́n fẹ́nu lè ìsìnlẹ́yìn wa sàlásàtà fi kọ́bùrì wàhídì. mẹ́sì alákanu bàbá wa. wọ́n ní fẹ́nu fi kọ́bùrì ìsìnlẹ́yìn wa sàlásà. ọba yìí ti rí o pé èmi pé báwọn a lè sìnkú méjì mẹ́ta sínú sàárè kan tàbí wọ́n fẹ́ sìnkú méjì mẹ́ta sínú sàárè kan ta ló gbọ́dọ̀ kọ́kọ́ ṣáwájú ta ni ó tẹ̀lé ọ̀yá. kọ́lá kọ́dìmù àkìsáràmù kùránà. àwọn sàbẹ̀ wa béèrè pé tá a bá fẹ́ sìnkú mẹ́ta àbí tọ́pọ̀ gbẹ́ lọ sínú sàárè kan ta ni ká kọ́kọ́ gbé bẹ́ẹ̀ ànábì lẹ́ni tó bá ké kùránì púpọ̀ ni ẹ gbé síbẹ̀ àṣebẹ́ àti ka ní alárùkùránì kún láyé òun ọlọ́run ká kún o. ìkànnì. àfáàníyà. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí ń túbà ṣe gbẹ́sàárè àti lákẹ̀ níbi tẹ́yì ẹni tó bá ní wọ́n ní kọ́ padà abẹ́ kọ́ lọ́wọ́ bí a bá ní ìtẹ́ dá ní ilé lọ kẹsẹ̀ rúbà àti sìnkú yìí bí ìtẹ́ ìlọrin yìí bí bẹ́ẹ̀ kọ́ sàárè tá a gbé tá a tó pákó tí pákó ń kan èjìká òkú apákó ń kan apá òkú báyìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó kò rí bẹ́ẹ̀ ló gbọ́mọ̀ sọ tọ́lú báyìí pé wàásù ní sọlẹ́ yìí nísìn ọ̀tọ̀ ni tí wọ́n tún máa wí èmi lèmi wá ń sọ eléyìí báyìí àwọn wọ́n sì rẹ̀ mi tọ́rọ̀ tọ́rọ̀ kò ní kéèyàn ọmọ sọ mẹ́sì ìkànnì ọ̀yá. àfáàníyà. ẹlẹ́ẹ̀kejì ṣé bá ti rẹ̀ lónìí. ayọ̀lẹ́ hàjà fil qabr. ẹlẹ́ẹ̀kejì nu. wọ́n ní bá a bá gbẹ́ sàárè tán a tún gbọ́dọ̀ yọ láhádù sí. ìdí láhádù àfudọ́lù. nígbà tó yẹ pé láhádù yìí ló lọ́lá jù èyí ṣe táwa tá a kéwú ju ara yòókù lọ tá a lọ́lọ́run ju ara yòókù lọ tá a wá máa ṣèyí tọ́wọ́ àfudọ́lù nínú àwọn ìṣesí wa. wà á kánà ṣàkójá ìzàn. àfáwa ní lóòótọ́ èyí tí wọ́n bá yọ láhádù sí ó lọ́lá lóòótọ́ àmọ́ ká má yọ láhádù náà kẹ̀kẹ́ gbẹ dàrẹ́tì òun náà tọ́ àrí pé haramu ni o. Nikọ́dìlì sallallahu alayhi wa sallam. Ànábì ló sọ wípé. Aláhádù lana. Ànábì ní láhádù yẹn àwa mùsùlùmí la ní kí ni jẹ́ láhádù. Wàlẹ̀ háfùrù fi ìjà níbi ìlẹ̀kọ́bùrì lè àìmọ́ni. Wọ́n ní tá a bá gbé sàárè tàbá ẹ̀yìn yá wa. Ní tá a lè fi láhádù wé òun náà ni ká pe sàárè ní rúmà ń palọ̀. Yes. Ànábì ní sàárè tí wọ́n gbé ní rúmà ń palọ̀. Àwa mùsùlùmí la ní. Ìyẹn pé tá ẹ bá gbẹ́ kan tọ́ lọlẹ̀ ẹ wàá wo bí ẹgbẹ́ ọ̀tún báyìí. Ẹ wàá gbẹ́ kan sí ibẹ̀ wọ́n wàá ti òkú ń bọ̀ wọ́n dojú ẹ̀ dógiri wọ́n wàá fi nǹkan kan mú mẹ́bẹ̀ kí wọ́n tó bò kí wọ́n tó wá kọ́fà gbogbo ẹ̀ Ànábì ní àwa mùsùlùmí la ní. wà á ṣàkó lègbọ̀ ìrìn náà. ṣùgbọ́n kankan gbẹ́ lọ tààrà ẹlòmíì tí ì ṣe àwa mùsùlùmí ló ní. wà á ṣàkó. níta ń pè ní ṣàkùtàwì. wàlẹ̀ háfùrù fi wàsàtìrì kọ́bùrì. gbé kiri yẹn síbì òun lè torí ẹni tí ọmọ wò tí wọ́n bá gbẹ́ sàárè báyìí tí wọ́n bá gbẹ́ báyìí tí wọ́n bá gbẹ́ báyìí tí wọ́n wá gbẹ́ kan sáàrin ẹ̀ báyìí ibẹ̀ ló kó wa wà pákó tí wọ́n bá wá tó yóò lérí eléyìí o ètí jẹ́ sákùlù ọ̀yà. àfáànífà. ṣé ẹ mọ̀ pé ó di mélòó ó di méjì mo ti sọ bí sàárè ṣe yẹ kó dì kí wọ́n tún ṣe níṣẹ́ àti wá sọ pé láhàdù ló dáa jù ọ̀sẹ́ni tí ò ní gbogbo eléyìí má jẹ́ kẹ́rù ọba ọ nkájọ́ náà ni wàláyé nkájọ́ ni bílẹ̀ ti sú yìí lónìí ó tún dínkù wọ́n sì ní mẹ́bàá níjọ́ òní kù rẹ̀ ọwá lọ mọ̀ rárá o ó mọ̀ ò fẹ́ sọ ni mọ́kàndí nítorí wá kàndí lọ wá mọ̀ ọlọ́gbọ́n fún alẹ́mi gígùn ẹlẹ́kẹta. yustahabu liman hadara dafun. wọ́n náà fẹ́fẹ́ ní tọ́ba wọn bí tí wọ́n ti ń sìnkú. salaza hasayatin mina turabi. yustahabu wa ní sàlásà ọmọ yìí pé náà ibù mu. salazu hasayatin mina turabi biyadi. wọ́n ní ẹni yóò ọ̀rọ̀ tí ń sọ yìí kó máa jẹ́ ìfàní fún gbogbo ẹni tí bá wọ̀ wá láyé ẹnu mi ọmọ bí wọ́n ti ń sòkú wọ́n ti wọ́n kankan tó jẹ́ pé wọ́n kàn gbẹ́rẹ̀ báyìí wọ́n sì gbìyànjú wọ́n sì bò bí adìẹ bí ajá. wọ́n náà fẹ́ kí èèyàn ó bu èpè báyìí mẹ́ta. fàyẹ̀mẹ̀yà fìlí kọ́bùrì mi jí àti lọ́hásì ní mẹ́yìtì. wọ́n ní ọ̀dà síbi eré rẹ̀ níbi tíra mi àwọn àfáàní ò géèrú mọ̀mbúùsì ni kìí ṣe èpè tí wọ́n gbẹ́ jáde ló bù ọlọ́ọ̀bù mi
wọ́n ní ẹ̀kẹ́ náà zanna òsì ojú kan sẹ́rí ojú kan sáà lójú kan sẹ́sẹ́ ìmínú ẹ̀kàwílẹ̀ kàwí ń jẹ́ ìṣó. lè fi ilé rọ̀sùn ní dálí. kọ́lá nẹ́bí ṣe bẹ́ẹ̀ oníbi tí ń lọ. kàmá dakara wo ibùdó máa ń jábì sanadi ńlá bàṣàbí. àwọn afá àti gbọ́ nsonso. àrọ́bí. ọ̀rọ̀ ẹlẹ́kẹrin. àyòlè kàlàlí mẹ́yìn tùmí mọ́ àkàrí kọ́bùrì. wọ́n ní tá a bá fẹ́ gbókùn wọn sàárè láti sàlẹ̀ láti gbé eré rẹ̀ bọ́ lọ báyìí. ìdátàyà sàràdálì kan. tó bá rọrùn ẹlòmíì tó bá sanra ìtọ́ dáa náà ni pé kẹ́ gbé sígárẹ́tì tẹ́ bá lẹ́sẹ̀ ń tẹ́lẹ̀ rẹ̀ bọ̀ látẹ̀sẹ̀ báyìí pọ́blẹ́mù ni aṣọ òtù. wà á yí wa jáha ìlànà kìbìlẹ̀tì. kádájú ẹ̀kọ́ kíbúlà. mọ́ọ̀dù ẹni alájà bìhìlì àìmọ́. ó sì fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀. wà á tún hàlà àrìbítọ̀ tún káfà nìyí. okùn tí wọ́n fi sókè wọ́n dẹ̀ tí wọ́n bá gbé bẹ́ẹ̀. wà á yẹ kú dàwà ní òun. ẹni wọ́n fẹ́ gbókùn sí sàárè kọ́ sọ pé bísímìlà àjìwádà ẹ̀là tí ó sú. yóò wí báwọn. ìdí mi sọ lọ́rọ̀ yìí ni wípé wàzírù mẹ́ríkàsì ní sọ̀rọ̀ ìmọ̀ wọn sì mọ̀ ẹ́ náà ìsàgbàjà. ìmọ̀ ni wọ́n mọ̀ náà fi kíù ní kéyì. wọ́n dẹ okùn tí wọ́n bá fi sọ okùn tẹ́rí tí wọ́n máa fi wé wa wọ́n bá sáà lọ bẹ̀rí ẹ̀yin ìyá wa ẹ rí i pé wọ́n fi okùn kan wé wa látòkèdè lẹ̀ yìí ìjọ náà ń bọ̀ fún kálukú wọ́n fi wé báyìí tí wọ́n bá ti wá gbé bẹ́ẹ̀ kí wọ́n dẹ okùn yẹn níta ń sọnù ara àdájọ́ sìnkúnù tí bàbá wa Wazirul Markaz tí wọ́n ní kí n dìlífà ní àyè. alhamisa. ẹ̀kọ́ ẹlẹ́karùn-ún. àyùká tó kọ́bùrù mẹ́ àti. ètò ìjẹ́ máa sọ yìí lọ́wọ́ nù. sẹ́ẹ̀rí àwọn àkọ́ wa tí wọ́n ti lọ nì kẹ́ẹ̀tọ́ ta kọ̀wé ẹ̀ka tí wọ́n wà á yóò àtọ̀kọ̀ búrú nìmẹ̀rẹ̀ a bikini. bisaobi àsìná àwádìí ha fi kọ̀bìrì ha. tá a bá fẹ́ gbóbìnrin sí sàárè wọ́n á bá fà ń bẹ̀ wọ́n fà ń bẹ̀ wọ́n. tá a bá fẹ́ gbé obìnrin sí sàárè wọ́n gbọ́dọ̀ àwọn èèyàn ọmọ rísì wọ́n ní ká mú aṣọ ká fi kọ́fà bí sàárè báyìí kẹ́ni kọ́ fà ń bẹ̀ wọ́n kí wọ́n wá gbé ẹsẹ̀ yọ̀dà fún yín kí wọ́n wá máa gbé òkú obìnrin gba abẹ́rẹ́ bẹ́ẹ̀ kí wọ́n fi gbé sí sàárè ọ̀yà. ìdíkànnà sàláfù yẹsù jù ní kọ́bùrù mẹ́ àti. torí pé àwọn tí wọ́n ti lọ tí wọ́n rí ànábì àbí tí ọ̀pẹ́ tá ànábì lọ tí wọ́n fi dé wọ́n máa kọ́fà sàárè obìnrin bẹ́ẹ̀. àlàwádìí ìhà dùnà kọ́bùrù rẹ̀ já. ọ̀dà kí ló dé dọ́bí ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá bàrà obìnrin ìwọ obìnrin tó ń rìn ìhòhò má wọ́rì tọ́ ọ bá kú ẹni tí ọmọ rí ní ọwọ́ ẹ̀ bàbá sì mọ̀ ọ́ rí kọ̀sá ni kò ní wù ọ̀kẹ́ máa wo hòhò rẹ̀ wọ́n wò àpẹ́ni tí ń bẹ láwọn obìnrin pé bí wọ́n ti ń gbé òun bá sọ bá sí lára rẹ̀ wọn àfẹ́ kéèyàn rí then ẹlòmíì ó wà sexy títí tó fi kú ni ètò wọn ń pè ní ó wà sexy ni wípé àwọn ààyè kan máa ń bẹ ní ara tó yẹ pé bẹ́ẹ̀ ti wé lásán òun náà yóò sì máa so ẹ wàá kọ́fà rẹ̀ torí pé bí bá ń bẹ láyé ni kì í sọra rẹ̀ lẹ́bẹ̀ẹ́ ẹ̀yin náà wàá kọ́fà rẹ̀ ẹ wà kọfà rẹ bí ó ti ṣe fún ọ nù bí ó ti ṣe fún mi nu ẹja jòkó jẹ ẹja máa kírun ẹlòmíì tó wà ní àìníṣe o kò kírun látàárọ̀ ta ló pè ọ ní bọ́ọ̀ bá lọ lé ibi mẹ́wàá bá pa ọmọ oníkó pọ̀ wá kí ó fún mi jọ. alimọ̀dátù sálísà. ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ lónù ẹlẹ́kẹ̀fà. fíìmà yambagi bàdàdà fún. bí bá ti ka mẹ́rin di eléyìí náà ó tó tá a bá sì kú tán kí ni ká ṣe. al-awwal. àkọ́kọ́. al-istighfaru lil-mayyiti. ẹ tọrọ àforíjì o kọ́nà bọ́jà àfáàgbà yìí jẹ́ ẹmọ tó ń ṣe tẹ́nìkan gbọ́dọ̀ rí. kọ́nà bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ máa ń pè ń wò ní ìyí tí bàbá Wazirul Markaz ń sọnù. ta ló ti dá yín lójú bó ti dá ànábì lójú. wọ́n bá jẹ́ wòlíì Ọlọ́run ibi tí àwọn ànábì Ọlọ́run gan ní ìdíkẹ́ ṣàdúrà fún wọn tó bá bá dákọ̀ wọ́n tún wá ní alayhi salatu wa salam kò sí sẹ́wù kan tó kọjá lọ́dọ̀ Ọlọ́run àfààní Muhammad. wàdùn àwùláwò. bẹ́ẹ̀ bá ti dàpẹ̀ bòkú tọ́lá yìí ẹ ṣe sick valve fún ẹ ṣàdúrà fún. yustahabu limani hadara dafuna. afẹ́fẹ́ ni tọ́ba wà níbi tán ti sìnkú yẹn. ayé sẹ́gífìrà lil mayyit. kọ́ tọrọ pé kọ́lá wò foríjì òkú. wà á yẹ sí alálàhùn tẹ̀síbíta àfẹlẹ́mọ́sádà. ó sì tọrọ pé kọ́lá wọn fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tí wọ́n bá fẹ́ tán bá ń bí. Nikọ́ni sallallahu alayhi wa sallam. Màmá mi, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀. Istaghfiru li akhikum. Ànábì ni ẹ máa wo pẹ́ nìkan mọ́ o, ẹ tọrọ àforíjì fún tó bá kú o. Wasalu lahu tathbita. Ẹ sì béèrè kọ́lọ́ wọn fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀, tọ́lá wọn tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n ṣẹ́gbẹ́ bàbá rẹ̀. Fa innahu li'ana yus'al. Torí bẹ́ẹ̀ ti sin táwọn ohun bẹ́ẹ̀ bí tí wọ́n bí. Bí màmá yìí ti dàgbà tó yìí, màmá gbogbo wa, girama gbogbo wa. Àwọn tó jù wọn lọ wọ́n béèrè. Ọjọ́ eré wọn ó pọ̀. Àyíbá wà ẹ wọ́n bá ti jókòó bíi fọ́ọ̀mù èké lókun ètí wọ́n ń pè ní ìjókòó kúrú
ọba aráyé kìíní tí ń ṣèwádìí sáwọ́dá ló ń bẹ̀ wù torí tẹ̀lé mú ta bàjẹ́ ìbàjẹ́ òun ọmọ náà kan tẹ́tẹ́ ti gbàlú àtọwọ́ èlé àtúwá ń sòkú bí à ń ṣe ìyàwó tẹ́lẹ̀ ìjọ ìyàwó ní sẹ́wọ́ gbogbo wa à ń rí ìbànújẹ́ lára wọn ẹnìkan ní máa kú nílé máa dàrú sáàmà bí wọ́n eléyìí ní kọ́lọ́ mọ́ sí bẹ́ẹ̀ fún wa ẹnìkan ní máa kú tí tẹ̀lé máa wà kò dá wa lójú àmọ́ tọ́lọ́hún lè ṣe kọ́mọ́ sí irú ẹ̀ fún wa ni. ọ̀yà mẹ́fà bí. kàlẹ́ yẹ kúlù ìdálẹ́ fọlọ́ ọdún ẹjí ní alákùnmá bá kiri ìjẹ tó bá di quarter after mo bọ̀ gbé kiri ilẹ̀ ọ̀yà. kàlẹ́ yẹ kúlù ìdálẹ́ fọlọ́ ọdún àdébí máa wí bẹ́ẹ̀ tó bá ti sìnkú tán. wàkàna bàdù sálàfì yẹ kúlù. apá kan àwọn àfáà tí wọ́n ti lo ìyẹn rẹ wọ́n pé. Allahumma. wọ́n wá pé ọlọ́run o. hàdà abudu kàná sálábìkà. ẹrú rẹ lọ́wọ́ rẹ ti tẹ̀ yìí. àtàkọ́ ìwò mọ̀nsúlì bìí. ìwọ lọ́wọ́ lóore jù lẹ́ni tó dùn sọ ẹrù tì wọ́n sọ bẹ́ẹ̀ fún. fàgbéláwó. ọlọ́run fèrèjì àwọn òní pé ó jẹ́ àfàgbà wọn òní pé ó jẹ́ wòlíì níbo ló ti mọ wòlíì níbo ló ti mọ wòlíì popularity àwọn èèyàn fi pín àfàgbà no mímọ̀ ọ̀rọ̀ sọ wa fi pín àfàgbà no ìwà wo ló wà lábẹ́ tó níyẹn ẹsẹ̀ lẹ́yìn orí bá ọ̀yà mẹ́sàlá olókù. àtẹ̀sí oníkọ́bùrì àtẹ̀sí wíyàtú. àwọn èèyàn máa bú wa sílẹ̀ yìí náà kí n sáré yanjú ẹ̀ níbo ìpọ́nrọ̀ mi kì í sọ ọ̀rọ̀ Wazirul Markaz. mama wa kí ni àti Islam kọ sí kí a ká mọ sàárè ẹni pé tá a bá ṣe sàárè tán a wá ṣe yóò wá ga bí iṣu báyìí sotiye. yambagi àyùsáwà ní kábòbò bí àrídì. ọ̀tọ̀ èyí tó jí asùlù ni wípé bá a bá sì kú tán kájọ parẹ́ mọ́lẹ̀ ní ká mẹ́jọ ga sókè. lẹ́mìí sallallahu alayhi wa sallam. tọ́lá nẹ́bí pàṣẹ bẹ́ẹ̀. bìtẹ̀síwì jẹ́tìrì kùbú bí àrídì. ó ní ẹjọ́ parẹ́ mọ́lẹ̀ lè báyìí. bẹ́ẹ̀ ànàtẹ̀sí ní ìmàlẹ̀ kábòrì já ìzòrò. káyọ̀ ànàtẹ̀sí ní ìmàlẹ̀ kábòrì já ìzòrò. ṣùgbọ́n tá a bá ní kó ga sókè òun náà ó tọ́ méjèèjì náà ló ní receipt méjèèjì náà ló dẹ̀ ní ìfàní yásọ ìfàní kájé kó ga díẹ̀ ọ̀yà. wàhùwà rọ̀fọ̀ oníkọ́bùrì kọ́ni gòṣìbùrì mùsànnàmọ́. kí sàárè ọ̀gá bíi 1 feet àbí jù bẹ́ẹ̀ lọ díẹ̀. wàsàhábà jumhur. ọ̀pọ̀lọpọ̀ àwọn afá panupọ̀ pé afẹ́yìn náà ó da kórí bẹ́ẹ̀ tí o má ti máa wò ó pé sàárè tẹ̀ ṣe lẹ́ńkùn lẹ́yìn tí èèpẹ̀ rẹ̀ ga má rò pé wọ̀ náà àdìjọ́nà lẹ́wọ̀. ní ànàkọ̀bùrà. èèpẹ̀ iná rí èèpẹ̀ iná rí ìtọ́jú orí bẹ́ẹ̀ ni pé kí ni lè ànàkọ̀ bùrọ̀ ànàbí yìí. kànà mùsànnàmọ́. sàárè ànàbí náà ga bẹ́ẹ̀ sí àwọn tí wọ́n wájú ó ga bẹ́ẹ̀ sí wọn wá mọ kéwù ni àbí wọn gbá ànàbí yé kí ló wá dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. wàlá bá àṣàbíwádìí ilé aláàmẹ́tì alálùkọ́bùrì. sẹ́ẹ̀rí tẹ́ bá ní kọ́ parẹ́ mọ́lẹ̀ kò ní tètè máa fún yín lára wípé sàárè wà yín o. lè yọ ọ̀rọ̀. dúró yín òyìn tí ì túyùn tó wí lébà ọmọ tó ń wí. wàlá bá àṣàbíwádìí ilé aláàmẹ́tì alálùkọ́bùrì. bàbá Wazirul Markaz wọn ní kí n sọ fún gbogbo ẹni tí wò mí pé kò sí ní tó burú ká gbé nǹkan kan ká fi sàmì ibi sàárè báyìí níbi eré rẹ o. lè yọ ọ̀rọ̀ fàbí ha. ká lè dá mọ̀ pé sàárè lè yí. mi ní hajarẹ̀ wà nàhàwí ha. ó lè jẹ́ òkúta ó lè jẹ́ búlọ́ọ̀kù àbí ògùnùtù àbí nǹkan mi. ní anáwó sallallahu alayhi wa sallam. torí pa ànábì yẹn. alama kọbura Uthman ibn Maz'un bisakhara. alama ń bẹ̀ wọ́n máa lọ tàlímù kọ́ máa lọ lè gbé alama yóò alimu tàlímù alama yìí ni pé wádọ̀ alamatan fi kíni. kọbura Uthman ibn Maz'un bisakhara. torí pa ànábì fọwọ́ ara rẹ̀ gbé adkọ̀ àpáta kékeré ó gbé síbi sàárè Usman ibn Mas'un báyìí kí ló dé tó fi gbé rẹ̀. kọ́lá. ó pé. ata'allamu biha qabra akhi. mo fẹ́ fi dá sàárè ọmọ ìyá mi mọ̀ ni. wa adfanu ilayhi man mata min ahli. kí n sì máa lè sin àwọn èèyàn mi tó bá tún kú síbẹ̀ àti tá a bá gbé nǹkan kan fi síbi sàárè ká fi dá a mọ̀ bí irú eléyìí tí wọ́n máa rí kinní mọ́ tí wọ́n wá kọ nọ́mbà 12 nọ́mbà kinní kan kò sí nǹkan kan láti fi dá bẹ́ẹ̀ mọ̀. asalis. ọ wàá jẹ́ kó máa yá ọ̀yá ẹlẹ́kẹta. taharimu tajfil qabri. taharimu a gbọ́dọ̀ kọ́ lélé sàárè lérí ìyẹn ni pé a gbọ́dọ̀ mọ sàárè blọọkì tó máa mọ káwá kárẹ àwòrán síbẹ̀ ọ̀yá. yuhramu tajfil qabri. ẹ mẹ dírẹ́sì sàárè sunsun. awil bina'i ilayhi. àbí ká kọ́ lélé lérí. lima rawa Muslim. Muslim gbà wá. anna nabiyya. ọ̀là nẹ́bì. naha an
يخصص القبر أو يبنى إليه. ká má dírẹ́sì sàárè ká má mọ nǹkan lé lérí. الرابع ẹlẹ́kẹrin. كراهية الجلوس على القبور. àgbọ̀dọ̀ jòkó lé sàárè mo fẹ́ kí n délé. يكره للمسلم a kọ́ fún mùsùlùmí. أن يجلس على قبر أخيه المسلم. èèyàn tó kú tẹ́ ti jọ rìn rí wọn á bò mọ́lẹ̀ ọ̀wá ń jòkó lé lérí ọ̀dípọ̀ gbádùn. أو يطأه برجله. dépò pé kọ́ máa fẹsẹ̀ tẹ Wàsíù ní ọ̀dà. لقوله صلى الله عليه sọ́ra وسلم Ànábì sọ wípé لا تجلسوا على القبور. ẹ má jòkó lé sàárè kankan. kọ́ máa jẹ́ sàárè àgbàlagbà. kọ́ máa wáyé pé arúgbó ni à màmá kò ṣe kankan ìyá wa náà ni ọ̀wá ń jòkó lé. ọ̀dà ẹgẹ́ bí kọ́ wà nínú ilé kan máa lẹ́kọ̀ọ́ sí pánù tí ò ní ṣe pé èyí wọ́n bọ̀ ọ́ lépè náà nìdí rẹ̀ fi wú. táàkù kéwù jalè. ولا تصلوا عليها. ẹ má kírun lérí sàárè. وقوله Ànábì pé ẹ má bọ̀. بأن يجلس أحدكم على جمرة Ànábì kéde jòkó lé ní ògùn náà. فتورق ثيابه kọ́ ajó lásán. فتخلص إلى جلده kọ́ wá gbọ́ síbi ara rẹ̀ kó sun ara rẹ̀ náà. خير من أن يجلس على قبره. ọ̀dà àdúgbò máa jòkó lé sàárè lọ eléyìí tí mo rí yẹn dúró nínú. ìyá wa bá tí mo lúwa sí. kí ló kì màmá wa. Àyọ̀ká. dígí ni bàbá nílẹ̀ Yorùbá àwọn ìyá mi wúrà ó nílẹ̀ yìí. màmá ẹ̀yin lẹni wákà tí n bá wí wákà bíi méjì lọ́dọ̀ yín tí n bá lọ èmi ò gbádùn nù mo sì gbádùn. màmá wa dígí ni bàbá nílẹ̀ Yorùbá àwọn ìyá mi wúrà ó nílẹ̀ yìí. owó tó ní bẹ́ẹ̀ náà ló sì rí ṣùgbọ́n sámẹ̀ máa wà aláyọ̀ká wà láyò jù rà lọ. bí kú bá ń gbowó ní àbásanwó bọ̀ọ̀bà jẹ́ ní ọgbà wo a lè fún. ṣùgbọ́n kú kọjá rẹ̀ kọ̀bá nǹkan ọlọ́mi màmá yìí lóhùn wọn. kí la rí ṣe fún ọba àti ń pẹ̀dá kànú dúnú kágbà kàdàrà. bàbá nígboro fún wọn bàbá ń dààmú tọmọ bá ń dàbò àwọn olóhùn lè lọ ọba màmá. Àníwọ̀ màmá wo tí mo bí, àníwọ̀ màmá mi mo tún ti dé àbí àmọ́ ṣàdúrà yóò sì gbà, ìyá ọmọ ṣàdúrà yóò sì ṣẹ́. Bàbá bá pàdánù ìyá òun, ìyá ara ni tí ó ṣàdúrà fún òun ní tinútinú gẹ́gẹ́ bíi tìyá. Òròjú ìyá sọmọ láàánú, òròjú màmá mọ̀ ọmọ ní nǹkan àwọn lọ́kọ̀ nínú àwa ẹ̀dá. Bẹ́rù bá lọ gbọ́ ojú ọ̀tẹ́ yìí mọ́, tó fi lé fọ́mọ rẹ̀ tó bá mú, àrà tó kù mọ́ ìwọ̀n fọ́mọ rẹ̀ dá. Adìẹ ọjọ́ yẹ̀yìn ọ̀sàbá, ikú dé kọjọ́ pamọ́ òun. Ọmọ aráyé wọ́n wọlé lọ, wọ́n sì kẹ́yìn wọ́n fẹ̀yìn sọ̀kò. Èyí tí ọ̀fọ̀ bí èèyàn ṣiṣẹ́. Tìǹà sí ayé ìbàjọ́ bí òwe, ọlọ́gbọ́n olóye ló léye. Ojú aláìní ìyàmẹ̀rí nǹkan, ẹni tí ó rojọ́ fún ni wòlí. Ojú mi rí lẹ́yìn ìyá mi, ọkọjá sí ìṣòro kàṣà. Nǹkan bẹ̀rẹ̀ yìí ikú màmá. Nǹkan bẹ̀rẹ̀ yìí ikú ìyá, nǹkan bẹ̀rẹ̀ yìí ikú ìyá. Ìnàdíjẹ̀díjẹ̀ ní ìdámọ̀ sáwùláyà. Alájẹ̀dídì adílẹ̀yà wùlé bìlá. Jòjò máa yé tàbá ti jí, tàtún sùn sáńjẹ tó wùwá. Ara tó ń gbé ìdè mọ́mí, ìtì ń bó ẹja ṣe jẹ́jẹ́jẹ́. Ìtọ́bẹ̀wò ẹ̀dá ilẹ̀ ẹ̀dá lè jẹ, ìtọ́bẹ̀wò ẹ̀dá ilẹ̀ ẹ̀dá lè mú, ìdí ní ìbọn wá jẹ ẹ̀dá. Bàbá jiyàn, tàbá mú kọ, kí láláyọ̀ ká jẹ lẹ́kùnlé. Ẹ̀bẹ̀ lábẹ́lú wà láàánú, ṣàforíjì fún mọ̀mọ́ tèmi, ṣèkẹ́ tó pọ̀ fún wa láyọ̀ká. Wájú tó dájú kọ́ ní ìṣòro, ẹ̀yìn tó fi sílẹ̀ kọ́ ọmọ bàjẹ́. Àṣàlátù fún àṣàyú ẹ̀dá, ẹ̀yọ̀ mọ́ máa kan yìí. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.